tó o bá ti ń lọ fẹ́yàn tó mọ̀ pé ó ti níyàwó rí either counterfeit or genuine tètè mọ̀ pé you are going into polygyny. mo sọ wípé bóyá nítorí wípé ò bá ń lé ò bá ìyálé ń lé kìnnìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń kílèmù pé ẹni táwọn ń fẹ́ single ni many of them torí wípé ìyálé ti lọ ni ìyálé tó sì lọ tí ìsepò kú ọ̀n padà bọ̀. mo ti sọ̀rọ̀ rí ńgbà kan táwọn èèyàn ní láíláí ẹni tán bá ń lé kì í ṣe ìyálé story kan báyìí tí madam Mewọlá Kálẹ́ nìkan rọ́ fáwọn ní múra tán ní ẹni yẹn ńgbà tí ìyálé ti lọ tó padà wá òun àtọkọ combine together láti léyàwó kékeré lọ unfortunately ìyálé yẹn náà ńgbà táwọn ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ sí bímọ ó lọ jòkó táwọn ọmọ ó já bàbá jù lẹ́ẹ̀lẹ̀ bàbá wa ní èmi ló dé ó ní ọ̀ṣẹ́ bó fẹ́ yàwó léhùn kò ní sọ pé o ti léyàwó ń lọ fóun mọ́ ṣé ẹ rí ẹ̀yin ọkùnrin anyway tó o bá ti mọ̀ wípé ẹni tó o fẹ́ ọ̀ lè gbégbèsè míì lọ fẹ́ lòmíì lè tètè maintain rẹ̀ kó mọ̀ pé gbogbo tún ti bá ń fi ọ́ pa ọmọ gbà fọlọ́hún ṣùgbọ́n pé kó o ti fẹ́ yàwó mi wọlé kí ìyálé wá yíwà padà kó o wá léyàwó mi ń lọ àjẹkùn ìyá lọ máa jẹ lọ́wọ́ ìyálé sórí obìnrin kì í tán nú obìnrin pọ̀ fẹ́ yàwó lé lílé lọ tó léyàwó yẹn lọ yẹn it will still not erase the fact that pé o fẹ́ yàwó lé kò ní erase ẹ̀ kúrò nínú ọkàn rẹ̀ ìyá pọ́n fẹ́ yàwó mi náà lọ́ọ́ padà jẹ́ the only thing tí ó minimize ìyá yẹn ó ní kó maintain ìyàwó yẹn tó bá ti mọ̀ wípé ní tí ìyálé bá padà wá you cannot maintain two women together mọ́ wulẹ̀ fẹ́ yàwó mi full stop then ìwọ náà tó lọ ń fẹ́yàn tó mọ̀ pé ó ti níyàwó rí mọ́ rí rẹ̀ ní the only woman in his life bí obìnrin ò ṣe ní capacity láti stop ọkùnrin pé kó má fẹ́ yàwó bẹ́ẹ̀ náà ló ò ní capacity láti sọ pé kọkùnrin má gbà ìyálé ẹ̀ padà bẹ́ẹ̀ tó bá gbà padà bó ni ó ṣe maintain ẹ̀yin méjèèjì tó jẹ́ pé kò ní léwọ́ lọ fún un kò ní lé òun náà lọ fún ọ òun lóko tó sàn ṣùgbọ́n kó ọmọ sàn kó pé kò lè wá mọ́ ṣe bó bá ń lé ṣe bó ti lọ ọ̀ ń tan ara rẹ ní o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ara rẹ lọ ń tàn dẹ́ni ìwọ ọkùnrin náà tó lé kékeré lọ nítorí pé ìyá àgbà ti yíwà padà ń gba tọ́mọ̀ pò níwà rẹ lọ́wọ́ kí ni òjò òwú wa kó tó di pé ìyàwó mi dé ó ti mọ̀ pé pípadà tó padà yẹn kì í ṣe pé ó padà nítorí ìfẹ́ ó padà nítorí selfishness àti nítorí ànìkànjọpọ́n àti nítorí ìyàtọ̀ fẹ́ fi jí ọ ni bí tí mo rí nu àìmọye irú ẹ̀ bí mo ṣe ń wo fídíò ńlá náà mo kàn rẹ́rìn ni ẹ rí i pé mo download rẹ̀ mo tún gbé sórí péèjì mi bí tí rí nu mo ti sọ̀rọ̀ ń rí tí ìyá sọ pé irọ́ ni kò possible ẹni tó ti lọ ò wá mọ́ ìwọ kọ́ ló máa dìtámì bóyá ìyálé tó ti lọ ò wá mọ́ àbí ò ní wá mọ́ ọkọ ló máa dìtámì ìyálé tó bá ń lé gan tí ìsepọ́n tó ti lọ tó bá ń lé tó yẹ pé ó ṣe kejì ń bẹ̀ tí ò lọ tó wà ń lé so yọ báyìí nísìn bí wọ́n bá lè fẹ́ èèyàn léèyàn dákun sí ẹni tó ti lọ náà wá nílé gbà padà so ẹ má máa tanra yín èmi réyàn tó ti lọ sílé ọkọ mi tó ti bímọ ń bẹ̀ torí pọ́kọ òun eléyìí ti fẹ́yàwó mi tó tún kó padà wá àwọn obìnrin mi ò lójú tí wọ́n ní tìjú dé gbogbo level wọn mọ̀ pàjá ìrorò kò sójúlé méjì gbogbo ẹ̀ ọwọ́ ọkùnrin lọ́wà ọkùnrin ètí sì mú sí ọ lórí nísìn tí ń sọ fún ọ pé má wọ̀rí ó ti lọ kò lè wá mọ́ irọ́ ní ń pa torí òbò tí ò rí dó tí ò sì fẹ́ mọ́ dóbò káàkiri àdúgbò tí ò fẹ́ mọ́ sleep around ló ṣe wò pé kó wọn wá kan kó wọn concentrate sọ̀rọ̀ mi ti ń yí ọ báhùn kó o tètè gbogbo tó ń sọ fún ọ pé kò lè wá mọ́ ti lọ ò ní gbà bó o bá lò ní gbà gan ọkọ yẹn gan lè excommunicate yẹ kó block yẹ off kó láṣẹ ju ẹ agídí ẹ ti pọ̀ jù yes ó lè sọ fún ẹ pé àwọn àtìyálé ń gan àwọn òjà gan àwọn ó tíráfù ni kò ní rí bẹ́ẹ̀ mọ́ gbogbo ohun tí ń sọ fún ọ ní ìsìn kì í rí bá mọ́ yóò sọ fún ẹ pé o kúkú mọ̀ pé òun sì níyàwó kó o tó fẹ́ hun so ìwọ ló máa prepare mind ẹ you have it at the back of your mind pé èyí tó ti lọ ó lè padà wó bí mi ò lójú tì àwọn obìnrin sì ré ọkàn wọn ìkọ̀kọ̀ lẹ̀ ìwà burúkú ìwà jàǹborì tí wọ́n ń wù nú ilé wọn wulẹ̀ ń wù ní kò dénú wọn ńgbà náà bá dé gbòòrò tí ẹ rí pé ò sí nǹkan kan gbòòrò ìgbà náà ni wọ́n mọ̀ wá bí wọ́n ṣe padà wá ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò lè dágbé láìrọ́kùnrin ńlá ṣe mọ́ sọ pé ẹ mọ́ ṣe dáadáa tó o bá lọ́kùnrin gidi tó o mú wà burúkú tó ń wù ọkùnrin tó ṣe pé bọ́bá lé ọ lọ ò lè dára ẹ bọ́ bọ́bá lé ọ lọ okó náà lọ́mọ hàn kiri orí títì kó tó jẹun ọkùnrin ló ń wùwà abú sí ó sì mọ̀ pé láìsí ò lè you can't feed yourself sọ̀rọ̀ mi ti ń yí ọba hùn dẹ́ ẹ̀yin ọkùnrin wò ó tó o bá mọ̀ pé ìyàwó kan ló fẹ́ maintain kì bá àmọ́ sùn sí ọ lẹ́nu kọ́ mọ̀ fi gbígbọ́ olórí jòkó síbẹ̀ ṣùgbọ́n ló lọ fẹ́ mi ìwọlé ló wá fi pé ìyálé ti yíwà padà ló wá lé mi ìlọ ó sàpò ìyàkọ́ ni o n tó ṣẹlẹ̀ sí máa ń tan sọ́nù story ń lọ máa ṣẹlẹ̀ sí ọ
ntọ́jẹ́ ń sọ̀rọ̀ nígbà yẹn ni wípé àìmọye kéṣìṣì báwọn lórí DM tèmi bẹ́ẹ̀ ìgbà tí mo ti sọ̀rọ̀ yẹn táwọn èèyàn ti ní láíláí kò possible kinní kan ẹ̀ ń bá ti lọ kò wá mọ́ nígbà bọ́ọ̀bà gbà tọkọ bá pọ̀ títí ọ̀wá wọ̀ náà wà mọ́ ńkọ́ jọ kí lọ́ọ́ ṣe kò sí ń tọ́ ṣe ìkan ti ẹ̀wà tó ṣe pé bàbá yẹn orí wheelchair ló wà wọn ìwà fún un lóúnjẹ tó dán ẹ̀ ń bá fún un lóúnjẹ òun ni yóò gbé lọ ní ó lọ supervise bí ó ṣe lọ ilé ìgbọ̀nsẹ̀ torí ò lè dá ilé ìgbọ̀nsẹ̀ lọ fún rẹ̀ ìkan náà mẹ́ wá fún un lóúnjẹ bóyá ó ṣe ẹ̀ sí gbàgbé ni bó ṣe fún un lóúnjẹ nu ń gbò fún un lóúnjẹ ìgbà tó ń jẹ digest inú rẹ̀ tó fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ọmọ wọn wà sí nílé bí bàbá ń ṣàṣe mẹ́ẹ̀sì wheelchair tó jókòó sínú ọ̀rọ̀ ń kódà ó di sọ àtàyàn tó di yánpọn yánrin tí yàgán ṣe pé ìfọmọ tó fún bàbá rẹ̀ lóúnjẹ I'm telling you torí ìtó fọmọ lóúnjẹ òun ọmọ òun ti rè sóòru ńgbà tí ó dé ìyá ní ọmọ mọ̀ fún bàbá ẹ̀ lóúnjẹ láti ní àwọn lára ni dàárọ̀ ìyá yẹn ò bìlífù pé kì í ṣe pọ́ mọ̀ ìyàwó tí wọ́n sì ní bàbá ń fẹ́ ń gbà náà wọ́n níyàwó wọn lọ́dún méjì tí bàbá ń fi léyàwó kékeré ń lọ bẹ́ẹ̀ ni ọmọ kan tí wọ́n ló tí ìbí ń gbà náà wọ́n lọ́mọ èèpọ̀ ọdún méjì oyún kékeré sì tún wà nù ẹ̀ oyún bí wọ́n lọ sẹ́ni bí wọ́n lọ bàjẹ́ mọ́ láàánú kò yé èèyàn yẹn níyàwó kékeré wọ́n ní ọmọ lọ náà sọ fún un láti bí 18 years ago tí wọ́n bá ti wá ń bàbá bá ti wá ń sunkún ní ọmọ ní àlìálé okúkú fẹ́yàwó lémi àlìálé okúkú fẹ́yàwó lémi kò ní sọ pé ti léyàwó ń lọ fóun mọ́ so ìyàwó tó lé lọ fún ìyáálé orí burúkú ìyá lọ máa padà jẹ lọ́wọ́ ìyáálé mọ́ chẹ́ǹjì torí kan lé léyàwó lọ ni ọmọ àpò ìyà àjẹkún multiply by 100 ńlọ máa jẹ so ó bẹ́tà maintain ìyàwó kan tó o ní bí bá ń fi gígbọ́ lórí mọ́ gbà fọ́ lọ́hùn tó o bá ti lè gbégbèsè lọ fẹ́ kejì tètè maintain méjèèjì papọ̀ pátápátá láàfọ́jú kúnbọ̀kúnbọ̀ làdẹ́tẹ̀ ojú àfọ́fọ̀ tán ìjà ní ìdálẹ̀ ṣùgbọ́n pé kó oníyàlé rẹ ti yíwà padà kó wá rò wípé bóyá kínní gbogbo ohun tí ń ṣe ní ìsìn tó fi fíù kúrò ní ìdí kejì mọ́hún tí bá ń ṣe tẹ́lẹ̀ ni ṣé ọlọ́mú kejì wá bí ti rínu bí sítórì ń ṣe rí gẹ́lẹ́hùn bí ti rínu mo ti sọ́rí tán nírá ni igbá kan èmi náà gbẹ́nu mi dákẹ́ ẹ̀yẹn ṣe báwọn tó ṣe físíkálẹ̀ tí wọ́n jẹ́ practical tí wọ́n ti experience ẹ̀hán ní ẹ̀rọ tán bí ó ti rínu tó o bá ti mọ̀ pé ò ní capacity ìwọ náà ti ń fi ọ sọ́nà tó mọ̀ pé ti ń fi ọ ti níyàwó rí tètè mọ̀ nínú ọkọ̀ ẹ̀ pé nu polygyny ló ń lọ ìyáálé wọn bá àti fọ́kọ míì kò ti bímọ bẹ́ẹ̀ àìmọye yẹn single mother tí wọ́n lọ fọ́kọ míì tó ṣe pé bébí papa wọn ní ń dún wọn àwọn ọmọ tó ń bí sílé ọkọ tuntun ọkọ àárọ̀ wọn lónìí àìmọye irú ẹ̀ tí ó sì kó padà wá ọkùnrin ní òkò obìnrin lẹ̀ tí ó lóhun ò ṣe mọ́ ó lè mọ́ kò kí ń títì gan bóbi bá kọkùnrin ọkàn obìnrin sì ń bẹ lára ọkùnrin hùn especially tí ọba tètè rọkọ mi ìfẹ́ tàbí tó yẹ ọkọ tó fẹ́ yẹn ó wá rí i pé àwọn ti sọ góòdì nù ọkàn ẹ̀ sì máa wà lọ́dọ̀ ẹni tó fi ilẹ̀ hùn irú wọn náà máa wá máa níyàwó mi ìtọ́kọ ti fẹ́ náà máa ní lánú ilé tán máa pè ní ti ọ̀jẹ̀ so bí ti rínu ntọ́ba àtọkùnrin àtobìn àtìyálé àtìyàwó gbogbo anybody ni ó mú tiẹ̀ náà tán wọ́n tó mọ̀ wípé ọkùnrin ni ọ́ tó bá ti mọ̀ pé ọ̀ lè báláǹsì obìnrin méjì wọ́n wulẹ̀ fòbìn lóbìn tó ní kìbá àmọ́ ní ọ́ra ìwọ tó sì mọ̀ wípé ẹni tó ń fi ọtí níyàwó rí tètè pìpì àmáìdí ẹ mọ́jì ó sọ fún ẹ pé kò ní wá mọ́ ó máa yẹ lẹ́nu pé that same man ni ó máa combine together mọ́ ìyáálé yẹn wá lé ẹ jáde bí ó bá sì lé ẹ jáde ó máa pẹ́ tì ní ìyáálé tó ti lọ tí ò dáhùn tó náà bá ti lọ sí kí cancel tán ti níwò ó jẹ́ change kó ṣe dáadáa kò sọ́kàn ta lè náà ti change gbogbo wóróworó bú tí wọ́n ń ṣe tí wọ́n fi gígbọ́kọ lórí ní ìsìn ńgbà bá rí pọ́n ti pàdánù rẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wà mọ́ ṣe bí áńgẹ́lì ọkùnrin náà míì náà sì gò òun náà rò pé bóyá torí pé orí ẹ̀ ti pé ni kò ní mọ̀ pọ̀ fẹ́ jẹ́ kóun ó lé kékeré lọ ni kíjà lè sọmọ ara ìsìlẹ̀ kò ní ní o ti kó lọ kò ní lóun ti kó lọ kó tó fẹ́ mi ìwọlé kò ní ní àwọn òsípọ̀ mọ̀ ńgbà tó fẹ́ mi ìyá pé o fẹ́yàwó léhun ní ọmọ fi jí ọ ní tí ọmọ wínú ó sì ti darúgbó ó ti ní stroke ó kó ẹ̀ ò lè ṣiṣẹ́ mọ́ ńgbà náà ò lè ní capacity àti fẹ́yàwó mi mọ̀ so tó o bá ti fẹ́yàwó kó o tètè balance up kó o maintain méjèèjì bọ́ ọ bá ìjẹ́ kankan wá ranjú mọ́ kékeré tí kékeré bá lọ àjẹkún ìyá lọ́mọ irú yìí sì ikú bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìyá ń jẹ́ tí ikú bọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ẹgbẹ́ ikú bọ̀rọ̀ yẹ pẹ́pẹ́pẹ́pẹ́ ọlọ́mọ fi yàn ráre tọ́ ọ bá ti mọ̀ pé bí ìyàlé bá ti yíwà padà ọ́ pàyàwó tí mọ̀wulẹ̀ fẹ̀yàwó ń rárá torí ìyàwó tó pa ti tó lé lọ nítorí ìyàlé yẹn sì máa fìyà jẹ ìyá pé ó fẹ́yàwó kejì picture pé òun lórogún ló sì máa wà nínú ọkàn rẹ̀ despite ìporogún yẹn ò sí lọ́dọ̀ ẹ̀ mọ́ I'm telling you so ẹ mọ̀ tanra yín jẹ kó o tètè rò
kó tó lọ ìwọ obìnrin náà tó mọ̀ pé ọlọ́kọ ọkọ ẹ̀ ń ṣe dáadáa sí ọ tó ń hùwà bú obìnrin mi ó dìgbò bá rí competition ìgbà yẹn náà tó máa ṣẹ̀ṣẹ̀ balance up so ìyẹn ò kàn yàn ṣùgbọ́n wọ́n tó mọ̀ pẹ́ni tó fẹ́fẹ́ ti níyàwó rí prepare that you are going into polygyny torí gbogbo àti wọ́n sọ fún ọ pé kìíní ọkọ yìí náà ọkùnrin náà ti ń parọ́ fún ọ pé kò lè wá mọ́ ní tó ṣe ọ̀dà ẹ ṣe gbàṣàwò ó gbáyà àwọn lórí ó fi gbígbá bá àwọn ó gbá gímọ̀ lórí ó ṣe gbá kìnìkan gbogbo tí ń sàn kì í rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ló sì ní ìrìn àjò ẹ̀dá tí wọn náà bá máa tó bá ti rò pé tó gbogbo wà tó bá wù kó wù sí ọ ọlọ́run ó ṣàánú rẹ ṣùgbọ́n pé lọ́wọ́ àfọkàn sí 100% ẹ rí i pé story yẹn wọ́n ní ìyálé tó ti lọ ìgbà tó padà wá woman yẹn ní àwọn òsì wá sọ báyìí ọkọ ní òsì yọnu ó padà wá ní at the end of the day fúnra ọkọ ló lé kékeré ńlọ tó rò pé òun gbìjà ìyálé tó ṣe wípé orí burúkú ìyá ló máa padà jẹ lọ́wọ́ ẹ̀ bí ti rí nu ẹ rí i pé ń gbọ̀n ní bàbá ń bẹ̀rẹ̀ sí ní ráre ìyá ń lò máa ń dáná tó ń gbé fọmọ kó lọ gbé fún lé sincerely bàbá kan báńkì náà kú recently yìí wọ́n lóògùn rẹ̀ ọ̀bá táìmù ẹni tó yóò jí lóògùn láago 8 àárọ̀ tó ṣe pé aago 11 kò ní tí ì jẹun sẹ́ni tó yẹ kó take dosage by 8 a.m. go 12 p.m. fọ́ kinní kan ìrọ̀lẹ́ àtàlẹ́ tó jẹ́ pé dosage ẹ̀ ní hours tó ń jẹ ò bára wọn nígbà ìyá ti sá lọ ìyàwó mi tí bàbá sì fẹ́ ń gbà kékeré wọ́n ti lé lọ àlè kan ládùúgbò náà ní máa dáná fún bàbá wọn yóò náà sì náà mọ tiẹ̀ tí ó tọ́jú so oúnjẹ yẹn ò rẹ́gúlà dosage àwọn oògùn yẹn ò bá táìmù bàbá ń ṣe kú sọnù nu kò sóbìnrin kan tó ṣe pé kínní ọkùnrin ní máa ń nífẹ̀ẹ́ obìnrin tí máa ń dín máa ná gbogbo owó ayé ẹ̀ lóbìnrin lórí òótọ́ ọ̀rọ̀ ni wọ́n bá ti di pé obìnrin ti gbogbo ọmọ ẹ̀ ti soríire gbẹ̀gbẹ̀gbà yẹn ló máa sọ ọmọ aráìsì ìyàlẹ́ ọ lórí so ìwọ tó ọmọ wípé ọ̀fẹ́ èèyàn tó fi lè escape ìyà number 1 mọ̀ wulẹ̀ take attempt number 2 tó bá ti wá make attempt un maintain rẹ̀ ṣùgbọ́n pé lè ní ìyálé rẹ̀ ti yíwà padà lọ́wọ́ ti padà wẹ̀ tó ti kó lọ tẹ́lẹ̀ tó wá rò pé ó ti padà wá rò pé toró nífẹ̀ẹ́ ló ṣe padà wá bẹ̀m̀bẹ̀ lóhùn òjìjà rí ni. so ọ̀rọ̀ tèmi ò ní òpin o ọ̀rọ̀ mi ò lópin Ọ̀yọ́ model alternative therapy gbẹ̀yìn olóríire tẹ́ fẹ́ ra àwọn àgbo tí máa tọ́jú ara tí máa wo àìsàn ara tí máa wo bà tí máa wo àwọn àrùn ilé ìgbọ̀nsẹ̀ àwọn àrùn ìbálòpọ̀ lóríṣiríṣi àwọn ọkùnrin míì wà tó kó wọn òṣìṣẹ́ àwọn obìnrin míì wà tó máa ń ní bad odor lára wọn lóríṣiríṣi gbogbo àwọn àgbo tó lè flush infection kúrò lára wa ẹja kàn sí iléeṣẹ́ Ọ̀yọ́ model alternative therapy àwọn tá a bá fẹ́ bá wọn ṣalágbàtà ọjà wọn náà either in Nigeria or UK US Canada Australia different countries ni àwọn àgbo Ọ̀yọ́ model ń dé fún ìtọ́jú jẹ̀díjẹ̀dí arthritis diabetes fibroid lóríṣiríṣi ni ẹ̀jẹ̀ á pè wọ́n 08068220707 08068220707 iléeṣẹ́ Ọ̀yọ́ model alternative therapy òun là ń pè so má tàn rẹ̀ jẹ́ mọ́ fọkàn sí tó bá ti fẹ́yàn tó mọ̀ pé oníyàwó rí dákun torí Ọlọ́run tètè fọkàn sí pé ìyáálé ọ̀wà ìyáálé ń padà bọ̀ ìyẹn kọ́ ní ìṣòro ẹ̀ the fact that ìyáálé is coming back is not your problem. Your problem is how is the man going to manage that the fact that the woman will come back. How prepared is the man? Tó rọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wá ti rí pé ìyálé ti padà wà báhùn. Wọ́n máa pa àwọn ìyàwó ntì ni. Wọ́n mọ̀ pé ṣe náà sápò ìyàkọ̀. Àpò ìyà lọ sọkọ́. Kódà ọkùnrin míì tó ní girlfriend gan tó bá ti rí pé ìyàwó òun bá ti mọ̀, ìyàwó bá ti yíwà padà, kó lè rí fi girlfriend ńlẹ̀ kó má bàa fẹ́ mọ́ ni. Ìyàwó òun ó tún gbé wá wèrè yóò tún gbé wọ̀. Yọ́ mọ̀ wù so ẹ̀yin ọkùnrin target yẹn ò sì kan anybody so bó ti jẹ́ nu ọjọ́ tá a bá máa ṣe live stream máa jẹ́ ká mọ̀ Jesus is Lord o kí lè lè báyìí. All right guys, bye bye.